الله أكبر كبيرا وسبحان الله بكرة وأصيلا لا إله إلا الله وحده أنجز وعده ونصر عبده وأعز جوده وأتم الأحزاب وحده لا إله إلا الله ولا نعبد إلا إياه مخلصين له الدين ولو كره الكافرون. ولا قوة إلا بالله العلي العظيم. Nacomyo ti kúrò ní ọmọ àgbẹ̀ kọ́rùn lọ sí oko, so mo congratulate fún eléyìí náà. Iwájú ni ẹ̀rọ máa lọ o, àmọ́ a gbọ́dọ̀ mọ̀ wípé nǹkan tí àwọn National Council of Muslim Youth Organizations tó ń gbé ṣe ní inú Islam kò ṣe é fọwọ́ rọ́ sẹ́yìn o. ṣe mọ̀ pé olóyìnbó á sẹ́ pé cash them young. Cash them young. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Akí Ọlọ́run. Allahu akbar. Ọlọ́run ọba tó ní gbogbo kíkí. Ọlọ́run ọba tó ní gbogbo kíkí. Allah. Ọba tó ti kíra rẹ̀ tó tún kíra rẹ̀. Kẹ́nikẹ́ni ó tó kí, kẹ́nikẹ́ni ó tó máa kí. Allah. Ọlọ́run ọba tó mọra rẹ̀ kí jùlọ. Yorùbá lòun la tẹ́rẹ̀rẹ̀ káyé, wọ́n lòun la tó farati bí òkè. Wọ́n lòun lọ lọ́wọ́ gbogbo tí yọmọ rẹ̀ lọ́fìn. Wọ́n lọ́lọ́wọ́n ọba lọ́gbágbá tí gbà ní mú tẹ̀mítẹ̀mí. Wọ́n lòun lẹ̀ mú tí múni láì lé ní káàkiri. Wọ́n lọ́lọ́wọ́n ọba lòkíká tí káni kò bí ọ̀gá. Wọ́n lòun náà lòkìkà tí káni láyà pẹ̀lú ọgbọ́n àti ìmọ̀. Gbọ́ bá kéwì ìlú Ìbàdàn ṣe wí. Ó ní olúwa mi ò ẹ̀rẹ̀kẹ̀dẹ̀dẹ̀. Ọba tó kú fọ́gbọ́n digbidigbi Ọlọ́run òdodo ní í ṣe. Anani màmá rẹ lọ́wọ́ lolúwa, èmi ò títí mọ́kọ́ bá yá rọ́bì ní jẹ́ bẹ́ẹ̀. Ọba tí ń jẹ́ máa mí, ọba tí ń jẹ́ máa mímọ́, ọba aṣọ Èdùmàrè tó ní wá tẹ̀mítẹ̀mí, olúwo ń wò, ọba tí mójú ọlá wo ni, wòmí ẹni tí wọn kì í wò. Ó tún ní olúwa mi kábíyèsí Ọlọ́run èlé koko lọ́jọ́ líle, ọba mi ọ̀rọ̀ pẹ̀sẹ̀ lọ́jọ́ tútù, adákú fikú pakú, òlìkì lákàlìkì, ajíkan lùkọ́ pa, ògbà kan wo kan yè, ògbólódodo dìde, òsọ̀nà tẹ̀dílẹ̀. Salilu hadal khadra wal majariya wa hadi sahari wal jibala rawasiya Wa hadi sahari wal jibala rawasiya. Ẹ béèrè lọ́wọ́ gbogbo aginjù tí ń bẹ láyé, ẹ béèrè lọ́wọ́ gbogbo odò tí ń ṣàn, ẹ béèrè lọ́wọ́ gbogbo àpáta tí ń bẹ láyé. Wasal hadhihi Sali rawda muzdana. Sali rawda muzdana sali zahra wan nada. Ẹ béèrè lọ́wọ́ gbogbo akérèmọdò, ẹ béèrè lọ́wọ́ gbogbo òdòdó, ẹ béèrè lọ́wọ́ gbogbo ilẹ̀ tó lọ́ràá. Sali layla wal isbaha wat tayra shadiya. Ẹ béèrè lọ́wọ́ òru, ẹ tún béèrè lọ́wọ́ àárọ̀, ẹ béèrè lọ́wọ́ gbogbo ẹyẹ tí ń fò lókè. Wasal hadhihi al-asama wal arda was sama. Ẹ béèrè lọ́wọ́ atẹ́gùn tẹ́yìn ń mí símú, ẹ béèrè lọ́wọ́ ọlẹ̀, ẹ tún béèrè lọ́wọ́ sánmà. Wasal kulla shay'in tasma'ul hamda sariya. Ẹ béèrè lọ́wọ́ gbogbo ohun tí ń bẹ láyé, ẹ rí pé gbogbo wọn náà ní yin Ọlọ́run, a kí Ọlọ́run. Allahu akbar. A kí ẹni náà tó júwe Ọlọ́run fún wa, káríọlá Muhammad. Sallallahu alayhi wa sallam. Ohun tí wọ́n ní kí n fi bá wa sọ̀rọ̀ lónìí, ẹ rí wípé bí n bá fẹ́ dọ́gbọ́n sí àdìrò ọ̀rọ̀ náà, màá kàn rọra sọ wọn díẹ̀, màá sì ju microphone lẹ̀ torí wọn ò béèrè ìbéèrè. Wọ́n ní
ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láàárín rògbòdìyàn ọrọ̀ ajé wọ́n bá dákẹ́, wọ́n sọ tó fẹ́ kí n ṣe sí àdìrò ọ̀rọ̀ náà. Ṣé wọ́n fẹ́ kí n sọ ìhàwó ní Islam kọ sí ni? Ṣé wọ́n fẹ́ kí n sọ kí ló yẹ kọ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ṣe ni? Ẹ̀yin Nàìjíríà o, ẹ wà láàárín rògbòdìyàn ọrọ̀ ajé, má sì dákẹ́. Ṣùgbọ́n nú oṣù Ramadan rèé, àti pé àjọ mùsùlùmí ló pè mí, ohun tó dájú ni pé wọ́n fẹ́ béèrè pé kí ni Islam, ojú wo ni Islam fi wò ó. Àyà kan wà nínú Quran tó jẹ́ pé gbogbo ọjọ́ tí n bá ń ka àyà yẹn ni máa ń wò pé Nàìjíríà gangan lọ́wọ́ bá ń bá wí. Quran chapter 16 verse 112. Ọba Àlékiọlá ní òun ka àkàwé, òun ka àfiwé, òun pe ìtóye wa sí orílẹ̀-èdè kan, kanat aminatan mutmainatan, tó jẹ́ pé tẹ́lẹ̀ rí orílẹ̀-èdè náà jẹ́ orílẹ̀-èdè àlàáfíà àti ìfàyàbalẹ̀, tí àrísìkí orílẹ̀-èdè náà sì ń tọ̀ wá láti onírúurú ọ̀nà. Orílẹ̀-èdè tá ń sọ̀rọ̀ rẹ̀ yìí ó wá ṣàìmoore sọ́lọ́run níbi ìkẹ́ rẹ̀. Ọba Àlékiọlá wá dá agbádá ebi àti agbádá ìfòyà fún wọn nítorí aburú tí wọ́n ń ṣe. Ẹ wo bọ́lọ́run ọba ti tó. Allah gives you the similitude of a nation, of a city. Kanat aminatan mutma'inna. It used to be a place of tranquility and peace. فَكَفَّرَتْ بِأَنْعُمِ اللَّهِ. But it became ungrateful to Allah in His favors. فَأَذَاقَ اللَّهُ لِبَاسَ الْجُوعِ And Allah clothed it with a garment of hunger and insecurity. Ìpèníjà ńlá méjì tó kojú orílẹ̀-èdè Nàìjíríà lásìkò yìí, òun náà ni ebi àti ìfòyà. Oríṣiríṣi nǹkan là ń rí. Nígbàtí MC sọ̀rọ̀ lẹ́ǹkan, ó ní ebi ló pa àwọn èèyàn tí wọ́n fi ń sọra wọn di alápatà èèyàn. Ebi kọ́ ló pa àwọn yẹn, ojú kòkòrò ni. Ebi kọ́ ló pa àwọn yẹn, ojú kòkòrò ni. Àti pàápàá jùlọ pé kíní yìí ti ń ṣẹlẹ̀ tipẹ́. Wọ́n wulẹ̀ gbé jáde nísìnyí nígbà tẹ́mi àtẹ̀yìn tá ń jíṣẹ́ Ọlọ́run ọba táwa náà ò jẹ dáadáa mọ́. Ọba Àlékiọlá ó ní òun fún wa ní àmì àbí àpèjúwe lára ìlú kan. Ìgbà kan wà torílẹ̀-èdè Nàìjíríà jẹ́lú fàyàbalẹ̀. Ìgbà kan wà tá a rò pé gbogbo nǹkan rọrùn. Ìgbà kan wà tí a mọ̀ wípé kíní yìí ò burú tó báyìí. Ṣùgbọ́n táwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí ṣí pépà àtijọ́ fún wa, ẹ máa mọ̀ pé kò sígbà kan wà, kò sígbà kan lórílẹ̀-èdè yìí tá a kérora. Kò kàn burú tó eléyìí ni. Ohun tó sì jẹ́ kó burú ń sìn ni pé ní àkọ́kọ́ a ti pọ̀ sí. Lẹ́ẹ̀kejì kò sólódodo púpọ̀ mọ́ bíi ti tẹ́lẹ̀. Ọlọ́run ní orílẹ̀-èdè yìí a fún ní gbogbo nǹkan. Ẹgbẹ́ ọ̀kan náà àwọn ọ̀jọ̀gbọ́n ilẹ̀ Russia, ó ní God is a Nigerian. Ó ní Ọlọ́run ọba ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni. Ó ní nítorí pé òun wò ó pé Ọlọ́run kẹ́ orílẹ̀-èdè náà débi pé kò sí tí wọ́n ń fẹ́ tọ́wọ́ wọn ò lè tó. Ṣùgbọ́n kafarat bi an'umillah, orílẹ̀-èdè yìí ṣàìmoore sọ́lọ́run láti ilẹ̀ ni, kì í ṣe ní lásìkò yìí nìkan, kí ó tó di àsìkò òmìnira láti yantáyà. Ìlú wa yìí náà láti láwọn ọba látijọ́ tí wọ́n ń ta àwọn ọmọ wọn fún ìgò ọtí òyìnbó. Orílẹ̀-èdè wa yìí náà láti ní àwọn ọba tí wọ́n ń ta odindi géńdé nítorí wọ́n fẹ́ ra ìbọn ẹyọ kan, ìbọn òyìnbó.
kódà wọ́n ta odindi èèyàn torí mírọ̀ tá a fi ń wojú tó ń tọ́ka sí wípé kinní kan ti wọ́ láti ìpìlẹ̀ àmọ́ rírì ọmọnìyàn. Àwọn bàbá wa tí wọ́n jà fún òmìnira orílẹ̀-èdè Nàìjíríà wọ́n gbìyànjú, ṣùgbọ́n wọn nígbà tí wọ́n ń jà fún òmìnira wọn ò béèrè lọ́wọ́ ara wọn lẹ́ẹ̀kan rí wípé tá a bá gba òmìnira yìí kí la fi ṣe. Ẹnìkan ṣoṣo nínú wọn ló ronú nípa orílẹ̀-èdè Nàìjíríà àtọjọ́ iwájú rẹ̀, bàbá wa Chief Ọbáfẹ́mi Awólọ́wọ̀. Before independence ever path to Nigerian greatness, bàbá yìí ti ṣàlàyé, wọ́n ti ṣàlàyé ohun tẹ́ ẹ rí ní orígun mẹ́rẹ̀ẹ̀rin Nàìjíríà before independence 1955 lọ́kọ̀ path to Nigerian independence. Bí kíní ṣe dé kálukú di adéró mú ni, mo fẹ́ mú tèmi ń bẹ̀, mo fẹ́ mú tiẹ̀ ń bẹ̀. Lóde òní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ tó bá ń sọ̀rọ̀ wá ní corruption ti pọ̀ jù, ìwà àbàjẹ́ ti pọ̀ jù. Kò sáwùjọ ẹ̀dẹ́ èèyàn tí kì í sí wà àbàjẹ́. Wọ́n máa ń ní control mechanisms ní. You have institutions tó lè arrest corruption. Wọ́n ní àwọn àgbékalẹ̀ àwọn ètò tí ò ní jẹ́ kí wà àbàjẹ́ yẹn gbérí. Bàbá kan Chief Adéyẹyè ó ti jẹ́ principal Ìbàdàn Grammar School rí. Bàbá yìí ṣe ìwé kan 1967. Ẹ̀rù bà mí nígbà tí mò ń ka ìwé náà, Anatomy of Corruption in Nigeria 1967. Mo wá bẹ̀rẹ̀ sí ka gbogbo ohun tí bàbá yìí sọ mọ́. Tọ́wọ̀n bàbá wa bá ń sọ the good old days, ìgbà wo wà ní good old days yẹn gan? Ajásípò ti pẹ́ tá a ti ya ń tá a yà. Ó wulẹ̀ pọ̀ lásìkò yìí ju gbà yẹn lọ ni, nítorí pé a ti pọ̀ ju àwọn tó wà láyé gbà náà lọ. Orílẹ̀-èdè Nàìjíríà kò sí àlùmọ́nì ilẹ̀ táwọn wá tọ́lọ́wọ́ fún wa. Gbogbo ohun àmúṣọrọ̀ orílẹ̀-èdè Ọlọ́run ó fún orílẹ̀-èdè Nàìjíríà lọ́fẹ̀ẹ́, ṣùgbọ́n àwa la sọ pé bìkítà ń pa ẹ̀. Ẹ̀yin ẹ wò títí dọ̀la Nigeria import bitumen ni tó fi ń ṣe títì yẹn. Bẹ́ẹ̀ kẹ̀rẹ́ àwa la ní the second largest deposit of bitumen in the world ní Ondo State nítòsí Tàwámbí. Síbẹ̀síbẹ̀ à ń kó wọlé, à ń lọ fowó rà á ni. Ẹ wo wàhálà tá à ń rí lórí ọ̀rọ̀ petrol. Ẹ wo wàhálà tá à ń rí, ẹ wo òṣèlú tá à ń rí, tá à ń ṣe lórí ẹ̀. Ó ń tọ́ka sí wípé kì í ṣàánú Ọlọ́run ni ò sí lọ́dọ̀ wa. Ohun tí ò sí lọ́dọ̀ wa òun ni pé àláàánú ara wa. Torí pé tá a bá mọ kí ló fa òṣì tó ń ta wá, ànímọ̀rú wáàzì tá a ṣe fúnra wa. Nigerians need a total value change. Gbogbo àwọn ọ̀dọ́ tí wọ́n, nítorí pé gbogbo ìbàjẹ́ tẹ̀ ń rí sìn, àgbàlagbà kan lè dúró sí kọ̀ọ̀rọ̀ kó máa lùlù ẹ̀ kí ọ̀dọ́ máa jó, ṣùgbọ́n wọn ọ̀dọ́ là ń rí. Ọmọkùnrin tó sọ̀rọ̀ ẹ̀dá lápáta ní ìlú tó jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ ẹni ire ló ti jáde ńbẹ̀, tí ẹ̀mí ọmọlàkejì ẹ̀ tí ò nítumọ̀ lọ́dọ̀ ẹ̀, wọ́n ti wá sọ wá di àwọn tó wọ́n ti sọ wá di dàkúdà, wọ́n fi wá ṣe yẹ̀yẹ́. Àwòrán inú ilé kan lòun náà, àwọn òbí ẹ̀ báwo náà ṣe rí, àwọn àfáà rẹ̀ báwo náà ṣe rí. Kò lè dédé jí láàárọ̀ ọjọ́ kan kó ní tí ń fẹ́ ṣe rèé. Àwọn kan ni ó tọ́ka sí pé báyìí la ṣe ń rìn. Gbogbo wọn ẹ máa bá wọn student undergraduate sọ̀rọ̀ ní school, a máa sọ ọ̀gá ẹ wo ẹ fi gbogbo yẹn lẹ̀, gbogbo wọn lọ́mọ bá wọn ṣe tẹ́ǹdì. Ìròrí wọn ni pé gbogbo yín dọ́gbọ́n sí. Kò sẹ́nikẹ́ni nínú yín tó kọ́ sílẹ̀ pé èmi náà máa jìyà ń jọ báyìí, èmi náà máa sunkún báyìí. Ẹ jẹ́ kó mọ irú ìhà tó yẹ káwọn kọ́ sáṣeyọrí. Wọ́n mọ̀ pé there is a price you pay for success. Wọ́n mọ̀ wípé ó lówó ọ̀yà tí èèyàn ń sọ fáṣeyọrí. Wọ́n mọ̀ pé Ọlọ́run fúnra ara rẹ̀ so àṣeyọrí àti ìdààmú àti ìnira ó so papọ̀, wọ́n jọ ń rìn. So láǹfààní láti mẹ́ńtọ̀ àwọn ọmọ tó ṣẹ̀ ń bọ̀. Kò sétò fún wọn. Ètò ẹ̀kọ́
àwọn ọmọ ń kàwé ṣùgbọ́n kò sí entrepreneurial training nínú ẹ̀kọ́ wa. Gbogbo àwọn ọmọ wa nírò rí pé kí n bá lọ yunifásitì kí n jáde kí n lọ wáṣẹ́ ni, torí pé wọn ò kọ́ wa bí wọ́n ti ń dáṣẹ́ lẹ̀, wọ́n kọ́ wa bí wọ́n ti ń wáṣẹ́ ni. Ẹni tí a sì mọ̀ pé ẹni tí ó dáṣẹ́ lẹ̀ ó gbọ́dọ̀ ní àgbọ́yé àwọn nǹkan kan, àwọn àṣírí wealth creation. O mọ̀ nìyẹn. Tó bá kàn gbowó á gba owó á sì ná dànù, nítorí pé kò sẹ́ni tó tọ́ka sí àṣírí àwọn bàbá wa tí wọ́n kọ́ sílẹ̀ pé báyìí làwa ṣe ṣe. À jẹ́ kó yé wọn. Àwọn Christians ló ń kọ biographies ní Nàìjíríà, àfi táwa àwọn political biographies bíi ìtíṣẹ́ ìjáde lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Ọlọ́run ló ní ká wà láyé ńgbà náà tó dọkumẹ́ntì ọ̀pọ̀lọpọ̀ irọ́ fún wa. But àárọ̀ àwọn tó kọ yìí tó máa ran àwọn ọ̀dọ́ lọ́wọ́. Ara ń ni wá, ebi ń pa wá. Ebi ń pa wá ń tòótọ́, ara ń ni wá ń tòótọ́. Ṣùgbọ́n ǹjẹ́ à ń gbégbèsè láti sá fún, láti kúrò nínú ònira? Ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí bó ti rí, àwa la fà á. Mi ò sọ ẹ̀yin tẹ́ ẹ jókòó síbẹ̀ yín, àwa Nigerians la fà á. Ẹni tó bá ń pariwo ebi ń pa mí ń ṣe, ebi ń pa tòótọ́, torí pé mo mọ bí inú ilé tèmi ṣe rí, ẹ̀yin náà mọ bí tiyín ṣe rí. Gbogbo wa la mọ bó ti ń bá wa. Gbogbo wa la mọ Ìjẹ̀bú Òde tẹ́lẹ̀tẹ́lẹ̀, kò sóṣù kan tí mi ní dé Ìjẹ̀bú Òde, torí pé àwọn students mi wà ń bí, àwọn ọmọ mi wà ń bí, màá wá màá lọ. Ṣùgbọ́n nísìnyí wàá ṣèṣirò oye epo tó fẹ́ rà sí mọ́tò, wàá wò pé ẹ wá, ẹ jẹ́ ká pa gbogbo ẹ̀ pọ̀ sí lágbájá máa ṣe nìka ní oṣù 4 sísìn, jẹ́ ká pa pọ̀ sásìkò yẹn. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló sì ń bàjẹ́ as a result of that. So nítorí ìdí èyí wàhálà yẹn pọ̀, àmọ̀pọ̀ ọrọ̀ ajé kò tí ì dáa tó. Ṣùgbọ́n ká sòótọ́ ọ̀rọ̀ fúnra wa, ọ̀pọ̀lọpọ̀ ètò níjọba ń ṣe, ìjọba ń gbìyànjú, ṣùgbọ́n àwa kan dúró ní dúró pé kò sétò tó máa ṣe tá à ní bàjẹ́. That is the simple truth. Ọjọ́ tẹ́ ẹ bá ti gbófin kan kalẹ̀ lọ́mọ Nàìjíríà ti wò pé báwo là á ṣe lo ìdàkejì ẹ̀, báwo là á ṣe luhò sínú kínní. Èmi àtẹ̀yìn rèé, bá a bá lẹ́gbọ̀n tí ń ṣòṣèlú tó wà nípò, ọjọ́ tá a bá dọ́dọ̀ ẹ̀ àgbé pọ́blẹ́mù àwùjọ lọ́ba o, pọ́blẹ́mù tara wa la gbé lọ. Mo níyàwó ńlé, ìyàwó mi lóyún, Ọlọ́run fún mi lódindi oṣù 9 láti prepare fún súná. Ká ní mo fẹ́ ṣe súná, ká ń bọ̀ síbọ̀ sí pé kì í ṣe dandan kí n ṣe súná, kì í ṣe dandan. Ohun tó ṣe dandan ni pé kí n sọ orúkọ, kì í sì ṣe dandan kí n pọ̀ àwọn àfáà jókòó pé ó yẹ afẹ́ ṣe súná o. Máa sọ fún lè mọ́ mú mọ́ṣáláṣí, ìyàwó mi bímọ, orúkọ báyìí ni mo sọ, ẹ bá mi kéde, ó ti tán. Nígbà yá Ànábì sàlámẹ́, àwọn bàbá tó kéwú nílẹ̀ Lárúbáwá wà ń bí, ní rí Lárúbáwá tó máa jókòó rú jókòó táwa ń jókòó. Àṣà tiwa ni, mi sọ pé ó burú o, ṣùgbọ́n kì í ṣe dandan kó o ṣe, kì í ṣe dandan. Àwa sọ tí kì í ṣọ̀rọ̀ ọyàn dọ̀rọ̀ ọyàn lera wa lórí nígbà tó mọ̀ kó lágbára ẹ̀, wà wá lọ jẹ́ gbèsè. Àbí kí n gbé gbogbo bùkátà mi lórí ọ̀rẹ́ mi tó wà nípò, ìyàwó mi wá bímọ, wà á ní ọ̀rẹ́ báwo ni èkú ọjọ́ mẹ́ta, ìyàwó ẹ bímọ lánàá, kálẹ̀ mi nìkan pè bẹ́ẹ̀ máa sọ fún ẹ pé ìyàwó mi wà nílé, ìyàwó mi ò bímọ. Ṣùgbọ́n nítorí pé a ti nírò rí pé ó ti wà nípò yẹn, òun ló gbọ́dọ̀ bí a bùkátà yẹn. Ibo ni kó ti rówó yẹn, ẹ sì ní kó má tọwọ́ bowó tí ò lẹ́tọ̀ọ́ sí. Ẹ bá sọ̀rọ̀ ìdàgbàsókè àdúgbò yín, gbogbo wa la níṣòro yẹn. Ìgbà tó tiẹ̀ ti ń lọ sípò náà, àgbàlagbà inú ilé máa ti pè é rántí ọmọ ẹni tí ìwọ ń ṣe. Láyé Olúgbọ́n ó ṣe fáwọn èèyàn ẹ̀, láyé Àrẹ̀sà ó ṣe fáwọn èèyàn ẹ̀, láyé Oníkòyí
ó ṣe fún àwọn èèyàn ìwọ náà rántí ọmọ ẹni tí ìwọ ń ṣe o àkóbá wọn èmi ń dà á láàmú ìyàwó ń dà á láàmú àwọn ẹ̀gbọ́n ń dà á láàmú àbúrò ń dà á láàmú ọgbọ́n wo ni kó dá sí àwọn ń sọ pé kò sí development báwo ló ṣe fẹ́ wà ètò tó yẹ kó ṣe fún gbogbo àwùjọ àwa la máa gbà á lọ́wọ́ ẹ̀ tán ohun tí ò yẹ kó tọwọ́ bọ̀ á padà tọwọ́ bọ̀ orílẹ̀-èdè Nàìjíríà láti sọ òyìnbó di yardstick intelligence wọ́n sì mọ̀ pé èèyàn lè gbóyìnbó kó kú nílẹ̀ àkàyè and a day your language is the first mark of your identity you lose it you lose your essence tó o bá ti gbọ́ èdè ẹ̀ tó o bá gbọ́ èdè ẹ̀ o lè gbédè míì dáadáa o sì lè gbọ́ nǹkan yé dáadáa ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ pàápàá jùlọ àwọn èdè African languages ohun tó máa ń ṣe gbogbo àròfọ wọn gbogbo poems wọn character molders ni torí pé ìyẹn ni wọ́n fi ń pilẹ̀ ìwà ọmọlúwàbí fọ́mọ lọ́dọ̀ òyìnbó gbogbo poems tí òyìnbó máa ń kọ fọ́mọ kékeré láti tún ahọ́n ẹ̀ ṣe ni kí ahọ́n ẹ̀ lè adapt to the sounds of the language abẹ́kọ̀ọ́ wo ló wà nínú twinkle little star àtúnkù tí kò lérò star àbí Humpty Dumpty sat on a wall àbí pussycat àbí London Bridge has fallen down ẹ̀kọ́ wo ló wà ń bẹ̀ ṣó fẹ́ fi wé iṣẹ́ ní oògùn iṣẹ́ múra sí iṣẹ́ ọ̀rẹ́ mi iṣẹ́ la fi di ẹni gíga bí a kò bá rẹ́ni fẹ̀yìntì bí ọ̀lẹ làárí bí a kò bá rẹ́ni gbẹ́kẹ̀lé àtẹ̀ramọ́ṣẹ́ ẹni ìyá rẹ̀ lè lówó lọ́wọ́ bàbá rẹ̀ sì lẹ́sìn lẹ́ẹ̀kan bó o bá gbójúlé wọn ó tẹ́tọ́ ni mo sọ ṣé ohun tí a kò bá jìyà fún ṣé kì í lè tọ́jọ́ ohun tá a bá fara ṣiṣẹ́ fún ní pẹ́ lọ́wọ́ ẹni lọ́dọ̀ Yorùbá lọ́dọ̀ Lárúbáwá bó ṣe rí náà nìyẹn wọ́n ní bíkọ́tọ̀rẹ̀ mákọ̀ọ́rin bíkọ́tọ̀rẹ̀ káde tuktasabul maali pẹ̀lú ṣùwọ̀n nira la fi ń débi gíga láyé wọ́n mọ̀ ń tọ́lá balẹ̀ wúlá sáhìrà láyàlì ẹni tó bá ń wá àgbéga kì í fi gbogbo òru sùn tarumul izza thumma tanamu layla òun wá ọlá òun wá iyì síbẹ̀síbẹ̀ òun sùn lóru yagusul bára man talaba láàlì ẹni tó bá ń wá òkúta olówó iyebíye yóò lọ sísàlẹ̀ ògùn ni wa man talaba al-ula min ghayri kadde ẹni tó bá ń wá àgbéga tí ò sì fẹ́ ṣe wàhálà àdọ́ al-umra fi talabi al-ma'ali yóò wulẹ̀ pàdánù gbogbo ọjọ́ ilé ayé ẹ̀ níbi tó ti ń lépa tí ò ṣeé ṣe bó ṣe wà lọ́dọ̀ Lárúbáwá náà nìyẹn kódà bó ṣe wà lọ́dọ̀ Gẹ̀ẹ́sì nìyẹn gbogbo ẹni tó bá ṣe literature èdè Gẹ̀ẹ́sì ẹ̀mẹ́ tí wọ́n pè ní Alfred Lord Tennyson òun ló fún wa ní rhyme of the timber only the tree that never had to fight for sun and sky and air and light that stood out on the open plain and never got a share of rain never became a forest king but lived and died a shrubby thing ó ní igi yòówù tẹ́ ẹ rí tó jẹ́ pé kò sígbà tó máa ń jà fún òjò kò sígbà tó máa ń jà fún oòrùn kò sígbà tó máa ń jà fún atẹ́gùn ó ta kété kò fẹ́ jẹ́ kára ní òun irú wọn kì í di àràbà láàrin igbó á gbélé ayé gẹ́gẹ́ bí kùkùté á sì kú gẹ́gẹ́ bí kùkùté. àní orúkọ àjọ Nacomyo wọ́n ní kí a fi àwọ́dì yìí dúpẹ́ lọ́wọ́ yín. A lecture that is very apt, with all what we have in this country now, what we are going through in terms of the economic situation. But there is hope. The lecturer identified that economic problems will always bring other problems, social problems, security problems. They will bring all those problems, and in fact, in many cases, they aggravate. It's really touch the topic and essence of that topic in particular to the Muslim woman in general. In fact, he broke down the lecture into take-home parts where we'll be able to pick one or two things from the lecture. Well, Muslims should be diligent, be honest, and be strategical to live within their means. That's the message of Islam. Now, you must not commit waste in any form. Almighty Allah said, "Inna ma'al usri yusra wa inna ma'al yusri yusra." But after hardship comes succor, come relief.
It has been a wonderful, motivational and inspirational day for us. أم حسب الذين يعملون السيئات أن يسبقونا